ẹ̀yin mùsùlùmí yóò máa yà yín lẹ́nu pé lọ́dún tí ń bọ̀ àwa Christian àgbàléyà lọ́wọ́ yín lórí àti padà discover pé iléyá àwa Christian là ní ẹ̀ẹ́sẹ̀ yẹn mùsùlùmí ẹ bá wa gbé ọdún wa padà àti padà já àsọdún wa lẹ́ ń ṣe láti gbà ẹ̀yin náà wàá gbọ̀n tí bàbá ti sọ̀rọ̀ àṣé ọdún wa lẹ́ ń ṣe ẹ bá wa gbé ọdún wa o àti ṣe tán báyìí ọdún tí ń bọ̀ àjọ pẹran ni àwa kan lè pàdé ká pa ẹlẹ́dẹ̀ àsọdún wa lẹ́ ń ṣe ẹ bá sọ ń bá wa mú ògùn mọ́sọ̀ ẹ bá wa gbé ọdún wa o àwa la lọ́dún léyà. ẹ̀yin gan mẹ́tò ní léyà àwa la lé léyà àwa ló yẹ Christian ló yẹ ọmọ pẹran. ẹnìkan níbo ló ṣe jẹ́ Christian ọmọ mélòó l'Ábúráhámù bí méjì ó bí kan Ismail ó sì bí kan Isaac táwọn fẹ́ dú lọ́rùn táwọn fẹ́ pa ṣe bá Isaac ni Ọlọ́run sì mú ẹran wá dípò Ismail tó jẹ́ gbogbo bàbá gbogbo àwọn mùsùlùmí pátápátá ìgbà tí Abraham mú Isaac lọ kò sí nílé wọ́n lé bàbá àti màmá ìyá àti òun wọ́n ti lé wọn jáde ní táìmù so Isaac ni wọ́n fẹ́ dú lọ́rùn ọmọ tí Sarah bí ní ògbólógbò rẹ̀ nígbà tí wọ́n sì fẹ́ pa wọ́n mú kíni àgbò wọ́n fi substitute ẹ̀ wọ́n sì ta ló yọ. wọ́n rí ní ẹ̀sìn bàbá takú ti Jésù náà sí láwọn náà pẹ̀ràn ní ọdún tí ń bọ̀ àjọ pẹ̀ràn ni tó bá yá náà àjọ máa lọ Mẹ́kà pẹ̀lú bí mo ṣe ń rí gbogbo ọ̀rọ̀ yìí torí nígbà tó bá yá náà padà sọ pé àwa náà ni àní Mẹ́kà ṣe understand ọdún tá a ṣe láti ìgbà yìí ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ realize Bible yín ṣẹ̀ṣẹ̀ yóò yé yín gbọ́ yẹ ká máa pẹran ní ìsìn a kàn máa wá àwọn wàhálà tí ò sí àwọn tí ò ṣe debate sáwà ta ni ọmọ pé Isaac wọ́n mú lọ wọ́n fẹ́ dùn lọ́rùn ó díjọ́ tẹ̀ sọ fún wa pé ká máa pẹran àwọn mùsùlùmí wá sọ ọdún wọn ìgbàlẹ̀ rántí pé ó yẹ ká máa pẹran ẹ̀yin bàbá wa yìí ẹ̀yin nu ọlọ́run ẹ̀yin mùsùlùmí àtijọ́ mọ̀ sọdún léyà ní ìsìn báyìí fa.